Káàkiri gbogbo ayé láti ń kí gbogbo èèyàn ọmọ Yorùbá tòótọ́. Ṣàlàáfíà lẹwà gẹ́gẹ́ báwa náà ṣe wà lágbára Olúwa. Àlàáfíà ara wa kò máa ní di fíafíà o. A tún kí yín káàbọ̀ lọ́sẹ̀ yìí sí abala tá a ti ń sọ nípa àwọn akọni ilẹ̀ Yorùbá. Tí iṣẹ́ wọn, ìṣe wọn tó ti gbé orúkọ wọn ga káàkiri àgbáyé, tó sì jẹ́ pé orúkọ wọn kò lè parẹ́ nínú ìtàn ilẹ̀ Yorùbá. Bí ẹ̀yin bá ń fọkàn bá wa lọ láti bí ọ̀sẹ̀ 5 kan sẹ́yìn, a bẹ̀rẹ̀ ìtàn ìgbésí ayé akọni ọmọ Yorùbá ni tó tún jẹ́ akọni nínú ẹ̀sìn Kristẹni, ìyún Bíṣọ̀bù Samuel Àjàyí Crowther. A sì ti fi ẹnu ìtàn náà gúnlẹ̀ lágbára Olúwa láàrin ọ̀sẹ̀ bíi 10 kan. Ìtàn akọni ọmọ Yorùbá ni tí a lè pè ní bàbá iṣẹ́ tíátà Nàìjíríà, tó dá iṣẹ́ tíátà lẹ̀ ní Nàìjíríà, tó sì jẹ́ bàbá fún gbogbo àwọn òṣèré ní ilẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà káfàtà. Ìyún olóògbé Ọbaṣà Adédèjì Ògúndé ìní a máa gbéyẹ̀wò. Bí ẹ̀yin bá mọ orin kan, àwọn àgbàlagbà tí wọ́n ti tó 50 ọdún sọ́gọ́tọ̀ ọdún àti ọ̀pọ̀ àwọn òṣèré tíátà pàápàá, àwọn òṣèré tíátà ayé ọjọ́ sí, ìní wọ́n máa mọ orin kan báyìí o. Orin náà ni wọ́n kọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe ìfagbà, bàpẹ́ láyé àgbà lè kan ni, ó lè kan ni bàpẹ́ láyé àgbà lè kan ni àwé o. Orí ìyá mi gbé mi gòkè àgbà, ó di jẹ̀lẹ́ńkẹ́, ó di jẹ̀lẹ́ńkẹ́ o. Ayé akọjá lọ, ọ̀run akọjá lọ, òtítọ́ á gbé wa gòkè àgbà o. Òtítọ́ ni yóò lékè láyé. Àwọn òṣèré tíátà tó ti dàgbà àti àwọn àgbàlagbà ló lè rántí orin yìí. Orin náà ni wọ́n sì ń lò fún ẹgbẹ́ òṣèré tíátà ANTP tí wọ́n ti pín sí méjì, tí àwọn kan ti lọ di ẹgbẹ́ òṣèré TAMPAN lásìkò yìí. Ẹni tó kọrin náà ni akọni tá a bá porí ẹ̀ tá a fi dà lálẹ́ gàràgà, ìyún olóògbé Ọbaṣà Adédèjì Ògúndé. Òun fúnra ẹ̀, òun sì ni a lè pè ní bàbá tíátà ilẹ̀ Yorùbá. Ìtàn ọkùnrin náà, gẹ́gẹ́ bá a ṣe sọ, ìlà fẹ́ mú wáyé láàrin ọ̀sẹ̀ bíi 10 kí ẹ lè mọ gbogbo nǹkan tó yẹ kí ẹ mọ̀ nípa ẹ̀ káwọn máa sì kó yìí, kí sì lè mọ ẹni tí ó ń jẹ́ Ọbaṣà Adédèjì Ògúndé. Ǹjẹ́ ìjẹ́ ẹ gbọ́ rí pé bàbá onífá kan wà ní ìlú kan tí wọ́n ń pè ní Ọ̀ṣọ̀ṣà ní ìpínlẹ̀ Ògùn. Ọ̀ṣọ̀ṣà tá à ń wí yìí ní ìgbà ìwáṣẹ̀ kì í ṣe abẹ́ ìpínlẹ̀ Ògùn ló wà. Ó ṣe mọ̀ pé lẹ́yìn tí àwọn ológun tán fipá gbàjọba tán da ìjọba alágbádá àkọ́kọ́ Nàìjíríà rú, ìyẹn lọ́dún 1966, lẹ́yìn ìgbà náà náà ṣe bẹ̀rẹ̀ sí ní dá àwọn ìpínlẹ̀ sílẹ̀. Fún ìdí èyí, nígbà tí ìlú Ọ̀ṣọ̀ṣà wà, kò tíì sí ti ń jẹ́ ìpínlẹ̀ Ògùn, ṣùgbọ́n lásìkò yìí ìpínlẹ̀ Ògùn ni ìlú Ọ̀ṣọ̀ṣà wà o. Ní ìgbà ìwáṣẹ̀ tá a wá sọ yìí, bàbá onífá kan wà ńbẹ̀ tó gbajúmọ̀ dé pé kò síbi tí wọn kì í tí wá dífá lọ́dọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ alágbára ẹ̀dá tí ó gba àwọn jagunjagun ilẹ̀ Yorùbá àsìkò ẹ̀ kì í fi ṣe rárá o. Ohun tó wá ya gbé èèyàn lẹ́nu ni pé nígbà tí bàbá yìí bí ọmọkùnrin tó ti ń wá fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, gbogbo àwọn alágbára nílẹ̀ Yorùbá pàápàá àwọn oníṣẹ̀ṣe ló bá yọ, tí wọ́n sì gbàgbọ́ pé bàbá onífá àgbáyé yìí ó ti ní àròlé tó máa fa agbára ìṣẹ̀ṣe ẹ̀ lé lọ́wọ́ lọ́jọ́ iwájú kó tó kú. Ọ̀rọ̀ burúkú pẹ̀lú ẹ̀rín. Nígbà tí bàbá onífá àgbáyé yìí bímọ, ìyẹn ọmọkùnrin rẹ̀ tó pè ní Dẹ̀yìnbọ̀, ṣèmi ọmọ náà ló máa kọ̀yìn sí iṣẹ́ tí bàbá ẹ̀ ń ṣe, tó sì ní iṣẹ́ pásítọ̀, ìní iṣẹ́ tí òun fẹ́ ṣe ní tòun. Ọ̀rọ̀ ìta ń sọ yìí ó máa jẹ́ kàyéfì fún bàbá onífá yìí pé ọmọ ẹ̀ tí ó padà ń jẹ́ Jeremiah Dẹ̀yìnbọ̀ Ògúndé, ó máa yarí wípé òun kò lè ṣiṣẹ́ ìṣẹ̀ṣe tí bàbá ẹ̀ ń ṣe, ìyẹn iṣẹ́ Ifá. Àti wá gbọ́ pé ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ń sá sí lábẹ́ kò fẹ́ ṣiṣẹ́ tí bàbá ẹ̀ tó yàn láàyò. Ọ̀rọ̀ tá a sì ń wí yìí ó di nǹkan ńlá tí gbogbo èèyàn sọ nípa ẹ̀ pàápàá ní ìlú Ọ̀ṣọ̀ṣà. Bàbá onífá tá à ń sọ yìí orúkọ ẹ̀ gan-an ni Ògúndé o. Bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀ àkọ́bí tó jẹ́ ọmọkùnrin tá à ń sọ yìí a máa jẹ́ Jeremiah Dẹ̀yìnbọ̀ Ògúndé. Lẹ́yìn ìgbà tí Jeremiah Dẹ̀yìnbọ̀ Ògúndé tó gba iṣẹ́ ìránṣẹ́ tó di Kristẹni, ìlà yí orúkọ ẹ̀ padà sí Jeremiah Dẹ̀yìnbọ̀ Ògúndé,
ó ní bàbá ẹ̀ tó jẹ́ onífá ìyẹn Ògúndé ẹni ó sọ. Kí wọ́n sì tó bí Dẹ̀yìnbọ̀ Ògúndé ìyẹn Jeremiah Dẹ̀yìnbọ̀ Ògúndé, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àjò ni Ògúndé ṣe kó tó rí ọmọkùnrin náà bí. Àwọn tó mú ẹ̀sìn kìrìsìtẹ́nì yan àwọn òyìnbó ẹ̀sìn kìrìsìtẹ́nì tó jẹ́ ìjọ onítẹ̀bọmi ìyẹn Baptist Church ìyẹn ní Jeremiah Dẹ̀yìnbọ̀ Ògúndé ni ló ń tẹ̀lé tó sì padà di pásítọ̀ nínú ìjọ náà. Bó tilẹ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà kò dùn mọ́ Ògúndé nínú, ṣùgbọ́n kò sí nǹkan tó lè ṣe nítorí pé Dẹ̀yìnbọ̀ ó ní ọkùnrin kan ṣoṣo tó bí, bẹ́ẹ̀ ni kò fẹ́ nǹkan tó máa ṣẹlẹ̀ sí i láburú tó fi máa di pé kò ní lè fọmọ sílẹ̀ sáyé lọ. Ṣùgbọ́n bí bàbá Dẹ̀yìnbọ̀ ṣe ń dàgbà, bàbá rẹ̀ ìyẹn bàbá onífá kò fi lọ́kàn balẹ̀ rà lórí ìgbéyàwó. Ó ní kó tètè bímọ kóun lè rí ọmọ òun kóun tó fàyè sílẹ̀. Ṣé kéèyàn tó lè di pásítọ̀, irú ẹni bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ níyàwó. Ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ tí Dẹ̀yìnbọ̀ ń gbà yìí ló jẹ́ kó máa wá ìyàwó láàrin àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ ẹgbẹ́ ẹ̀. Ṣé lẹ́yìn tí Dẹ̀yìnbọ̀ gba Jésù tán ló ṣe ìrìbọmi tí àwọn ọmọlẹ́yìn Jésù tó mú ẹ̀sìn ìgbàgbọ́ wá tí Dẹ̀yìnbọ̀ ń tẹ̀lé kiri sì fi Jeremiah kún orúkọ ẹ̀. Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àti jẹ́ mọ̀ pé Dẹ̀yìnbọ̀ Ògúndé ni bàbá ẹ̀ sọ ọ́. Bẹ́ẹ̀ ni Dẹ̀yìnbọ̀ kì í ṣe orúkọ lásán, àwọn àbíkú ọmọ ló máa ń jẹ́ bẹ́ẹ̀. Ohun tó sì mú Ògúndé sọ àkọ́bí ọmọ ẹ̀ tó dúró ní Dẹ̀yìnbọ̀ ni pé àbíkú ti dà á láàmú látọ̀dọ̀ àwọn ìyàwó tó kọ́ fẹ́ kí èyí tó fẹ́ gbẹ̀yìn tó bí Dẹ̀yìnbọ̀ fún un. Gbogbo ìtàn tó rọ̀ mọ́ ibi Dẹ̀yìnbọ̀ gan-an ló fà á tí bàbá onífàgbà tí wọ́n ń pè ní Ògúndé yìí kò ṣe bá àwọn Dẹ̀yìnbọ̀ fa wàhálà nígbà tó yarí pé àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ló fẹ́ máa tẹ̀lé kiri. Òun kò ní ìfẹ́ sí Ifá tí bàbá òun yàn láàyò. Lẹ́yìn tí Dẹ̀yìnbọ̀ gba Jésù, àwọn ìjọ Baptist yan ìjọ onítẹ̀bọmi wọ́n ṣe ìrìbọmi fún un. Bẹ́ẹ̀ ni wọ́n fi Jeremiah kún orúkọ ẹ̀. Bẹ̀rẹ̀ tí Dẹ̀yìnbọ̀ di ìránṣẹ́ Ọlọ́run ló wá ọmọbìnrin fẹ́ láàrin àwọn tí wọ́n jọ ń ṣe ẹ̀sìn ìgbàgbọ́. Orúkọ ìyàwó Dẹ̀yìnbọ̀ sì ni Owótúnsàn. Nígbà tí ọmọbìnrin yìí náà tó máa gba Jésù ni wọ́n fi Eunice kún orúkọ ẹ̀. Ká má fa ọ̀rọ̀ gùn lọ títí, báyìí ni Jeremiah Dẹ̀yìnbọ̀ Ògúndé tó ti di pásítọ̀ nínú ìjọ Baptist àti Eunice Owótúnsàn Ògúndé wọ́n bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn o gẹ́gẹ́ bí pásítọ̀ tí Ọlọ́run sì ṣàánú Eunice tó fi inú ṣoyún. Lẹ́yìn oṣù 9, Olúwa máa gbọ́ àdúrà Jeremiah Dẹ̀yìnbọ̀ Ògúndé. Ìyàwó ẹ̀ bí ọmọkùnrin làǹtìlanti kan ní ọjọ́ 10 oṣù keje ọdún 1916 ìyẹn the 10th of July 1916 lágbègbè kan tí wọ́n pè ní Ọ̀ṣọ̀ṣà ní ìpínlẹ̀ Ògùn àsìkò yìí. Nígbà tó sì di ọjọ́ 9 tí wọ́n fẹ́ fún ọmọ náà lórúkọ gẹ́gẹ́ bí pásítọ̀ tí bàbá ọmọ tuntun náà jẹ́, báyìí ló sọ ní Hubert Adédèjì Ògúndé. Ìyún akọni tá a bá pè é tá a fi dà láàrẹ̀ gàràgà tá a fẹ́ sọ ìtàn ìgbésí ayé ẹ̀. Lásìkò tí wọ́n bí Hubert Adédèjì, ìlú kan tí wọ́n ń pè ní Ìjẹ̀bú-Ifẹ̀ ní bàbá ẹ̀. Ìyún pásítọ̀ Jeremiah Dẹ̀yìnbọ̀ Ògúndé ti ń ṣiṣẹ́ pásítọ̀, bẹ́ẹ̀ l'Ògúndé fún rẹ̀ ìyẹn bàbá tó bí bàbá ẹ̀ tó jẹ́ onífá. Òun wà lẹ́yìn Ọ̀ṣọ̀ṣà lẹ́gbẹ̀ẹ́ Ìjẹ̀bú Òde tó ń gbé. Ṣé ẹ mọ̀ pé Ògúndé fún rẹ̀ kò bí ju ọmọ kan ṣoṣo lọ ìyẹn Dẹ̀yìnbọ̀. Inú ẹ̀ dùn nígbà tí Adédèjì ọmọ ẹ̀ dé, bẹ́ẹ̀ ló pinnu láti fàṣírí ayé hàn ọmọ ẹ̀ náà kó tó di pé ó kú. Bí Hubert Adédèjì ṣe ń dàgbà, pàápàá lásìkò tó bẹ̀rẹ̀ sí ní máa rìn tó sì ti tó àsìkò fún un láti bẹ̀rẹ̀ iléèwé, gbogbo ọ̀nà ni bàbá tó bí bàbá ẹ̀ èèyàn Ògúndé tó jẹ́ onífá ló ń wá láti rí o tó sì máa ń sọ pé kí wọ́n gbé ọmọ náà wá kí òun nílé. Ṣé àtìgbà sọ fún yín pé ọmọ pásítọ̀ nínú ìjọ Baptist ní Hubert Adédèjì, ṣùgbọ́n bàbá Dẹ̀yìnbọ̀ tó bí Adédèjì òun wá gbogbo ọ̀nà láti fi àṣírí ẹ̀sìn ìbílẹ̀ àti àṣírí Ifá pẹ̀lú àṣírí ayé pamọ́ sí ọmọ ẹ̀ lọ́wọ́. Báwo wá ni èyí yóò ṣe rọrùn pàápàá pẹ̀lú bí pásítọ̀ Jeremiah Dẹ̀yìnbọ̀ tó jẹ́ bàbá onífá ìyún bàbá Ògúndé fún ẹ̀sìn kórìíra ẹ̀sìn ìbílẹ̀. Ṣèbẹ́yìn àgbàlẹ̀ sọ pé bí ẹrù bá kanlẹ̀ tó kùn kí ó níbi kan tó gbé ká o. Bàbá onífá yìí ó gbé ọ̀rọ̀ ọmọ tuntun ìyún ọmọ ẹ̀ tí à ń pè ní Hubert Adédèjì Ògúndé ó gbé kábì kan o. Ibo ló gbé ọ̀rọ̀ ọmọ ẹ̀ ká? Báwo ló ṣe ṣe tó fi sọ ọmọ pásítọ̀ Baptist di akọ ọkùnrin lọ́nà ìbílẹ̀? Lágbára Ọlọ́run ọ̀sẹ̀ tó ń bọ̀ látẹ̀síwájú nínú ìtàn ìgbésí ayé olóògbé Hubert Adédèjì Ògúndé. Ǹjẹ́ títí dọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún pàdé lọ́jọ́ àìkú ìyẹn ọjọ́ Sunday, ẹ sọ fáwọn tí kò tíì gbọ́ pé ìtàn àwọn akọ́nilẹ̀ Yorùbá gbọ́ ọjọ́ àìkú ìyẹn ọjọ́ Sunday ní tó ń wáyé lórí tẹlifíṣàn Yorùbá Tòótọ́. Ẹ máa pín kiri ìyún ṣẹ́ ẹ sì máa sọ fáwọn tí ò tíì mọ̀ nípa ẹ̀.